Aláyínká. Àwọn onítìgbò òkun. Ìgàn ọmọdé àfẹlẹ. Aláyínká tèmi nìkan. Onítèmi. I love you so much. Exactly. Ayé bá ń jayé tí ẹnu máa ṣe. Anytime, any day. Kò mọ̀ pé mi náà love it. Kò sí ibi kan tèmi náà lọ. Màmá ló máa lo bàbá gbó. Ìyá ló máa lo bàbá gbó. Ó ṣáàtìmọ̀, ó ti yẹ náà. Lóko bá ròkun bó bá ròkùtà. Elébùté náà ló ń bọ̀. Ó ṣàmù. So lágbára Ọlọ́run, èṣù bí èèyàn, èèyàn bí èṣù kò ní kó sí ara rẹ̀. Eré wa àṣìdálẹ̀ ní lágbára Ọlọ́run. Ṣé ọmọ mi? Yeah. Ṣé tọ́wọ́ yà sí jẹ́bẹ̀? Má yẹ ká pẹ́ o. Mo ṣe lọ náìsì lálẹ́. Mo ṣe lọ náìsì lálẹ́ ìgbésẹ̀ tó má yẹ ká pẹ́ jù. Mo ti gbọ́ ẹ̀, mo ti gbọ́. Mo ẹ̀ sì wá débẹ̀ sí lóní lọ́kọ́. Lóní lọ. Owó kí ọ̀rẹ́ ṣe. Táàmù oníbo nìyẹn lásìkò nígbà ọ. DJ 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 irọ́ Aroki. DJ DJ ló ṣẹlẹ̀ mo ló ti ń dàbọ̀. Àwọn sọ bẹ́ẹ̀ náà. Wọ́n sọ òun ló wà nílùú yìí. Iṣẹ́ àwọn pé bó mo ti máa rí ẹ̀mí tí mi rẹ́ ni ló máa fún mi contact DJ. Oh my God. Báwo ni? Wo ni mo ní bá rí? Ó ti yàtọ̀. Ọkọ mi BJ. Bó nìkan. BJ ọkọ mi ni. So BJ tí mo sọ fún ẹ Nàìjíríà ex mi. Nìyẹn mi ti ẹ̀sọ́ ìpalẹ̀ pàdé rárá. Ọlọ́run. Ó ṣáà ti fi gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ẹ wàhálà ẹ̀ ó ṣáà ti fi sílẹ̀ ṣá. Owó àgbà ti dé. Àgbà ti dé jẹun kọ́ mẹ́ka lọ. Ó ṣọ́ọ̀pù kì í yọ̀wọ̀ bọ́ ìlẹ́nu. Ìwọ ni last person ni mo rò pé máa rí lẹ́nu. Báwo ni? Ó ga jù. Good to see you. Àwọn ọmọ ní báyìí. Ibo ló wà, ibo ló wà. New Yorker. Ọwọ́ ti yàtọ̀ gan-an. Ó ti yàtọ̀ ṣe jà. Ó ti gan. Báwo ni ibo ló wà? Ibo ló gbé? Brooklyn ilé mi wà, ibo ni wọ́n. Brooklyn náà ni wọ́n náà gbé. Wọ́n gbé Queens nígbà wọ́n gbé náà. Mo ní láti gba nọ́mbà ẹ̀. Èmi kò gbọ́dọ̀. Mi jẹ́ mo láti gba nọ́mbà látọ̀dọ̀. Mo ti miss ẹ. Èmi kò miss ẹ. Gbogbo kinní yẹn. Bọ̀bọ̀ ìwà àbí sorry ọpẹ́ wà ń bí. Number 34, okay. Yeah. Okay. All right, then beep it. Okay, ó ti wọlé, mo ti. A máa sọ̀rọ̀ náà. A sọ̀rọ̀. Shama. Oh, all right. A sọ̀rọ̀ tó ti gbọ́. Màá pè ẹ́. Orí kí ní tó yà fún mi, òun ni mo ṣe ńlá, tó yà fún mi láàrín tó gbé aláàmì mo ṣe. Òun ṣe ńlá lọ́wọ́. All right. Okay. Yeah, hello. Yeah, Yoruba is there. I'm downstairs. Yeah, 275 Mayford. Yeah, I'm downstairs. 5 minutes? Oh, all right. It's fine. I'll be waiting in the car. Thank you. Aroki. Wo kò tọ́pẹ́ fàánú mi dùn àti rí ẹ. Rookie called my way. No. Gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ìjọ̀gbọ́n ẹ ó ti kó gbogbo ẹ lẹ̀. Ọlọ́run. Ó dá. I know more this time. Yeah. Rookie. Ọ̀bọ̀ ẹ̀. Báwo? Wow. Ibo lo ti ń bọ̀, ibo lo dágbére, ibo lo wà. No, mo wá ra nǹkan ní terminal ni. Ṣé terminal wà lélẹ̀ yìí? No, mo kàn rántí pé BJ sọ fún mi pé ìtòsíbi tó ń gbé ṣáà mo gba nọ́mbà ìjọ yẹn náà. Bó o sọ fún mi. Mo kàn ń pé kí ni. Terminal lèmi ṣòro pé ó wà náà. Bá ti kó mi bá mi máa gbàgbé lọ sí terminal. Sabije, how you doing? Yeah, I'm fine. And you? Mo ní customer tí mo fẹ́ pick up. Àbúrò àwọn agbé mi lọlé. No, I said I have a customer tí ma pick up right now. Okay. All right, pàdé nílé. Take care. All right, it's fine. Yeah. Aroki, ṣé o dẹ̀ rò pé ọkọ ẹ̀ yé àbí boyfriend? I don't know. Ṣé kò ní meaning jẹ́ báyìí understanding ló máa ta bó ṣe wà yẹn. Kò ní meaning at all. O sure pé kò bínú báyìí? Kò ní meaning, kò bínú.
jẹ́ ń sẹ́ lọ síbi tó ti máa mọ lọ mú bọ́ọ̀sì náà. Ọmọ ọdún mi kan dùn. Àárẹ̀ mi náà dùn owó. Wait, ká tí wọ́n ń gan. So èèyàn máa ń change. Ìwọ nǹkan ṣe wò change, ó sọ fún mi pé. Thanks for the visit, though. Oshegun, yo. Hello, Olaga. Thank you very much. I'm happy to see you. Like. Oh, happy to see you. How about everything, sir? What's the matter? Oh, the business, how's it going? Everything well, okay. I trust you. Okay, well. I did So, not what's the know. matter? So, I might have some other time here. Yeah. How are you? Alright. What's the day, baby? What's up? Oh, the Johnny. Pele. Alright. Oh, Pele. Oh, sorry. Meet my customer, my friend, a very old customer. Timas of Awele Odita, the CEO Odita TV. I want to. And that's my wife. Okay. Alright, my bed let's see, Pele. Alright, I'm working because I see what they there and I'm sing. Alright, oh, rárá now. Who understand? Kò ní mí ní bá ṣe ń understanding la fi ń bára wa lò kò sí nǹkan kan pẹ̀lú. Pẹ̀lú attitude tó fún mi. Kò lè bínú understanding tá wà ń lò má wọ̀ Má rí. sọ pé kò lè bínú, kò sí wàhálà ń gbà yẹn. Kò lè bínú, kò lè bínú. A máa ríra ní. Àyíra, alright, o kò take care ṣùgbọ́n jẹ́ kí n lọ bá bébí nílé. Má pè é o. Okay, pè mí o. Alright, má pè é. Ẹdú ẹgbẹ́ kan. Kí ni gbogbo rubbish jẹ́ òní gbogbo ìrànìyàn bẹ́ẹ̀? O tún gbóbìnrin wa ká mi mọ́lé. Mo ń gbẹ́sí lóko káyà rẹ̀ mọ́lé tó ń gbéyàn wá bá mi nulẹ̀. Èmi Ọláyínká. O ń gbéyàn wá bá mi nulẹ̀. Mo jáde mo introduce ẹ sí ẹ. Introduce pé kí ni? Introduce sí mi pé kí ni? Customer ni friend mi. Customer mi. Wọ́n ṣe máa tẹ́pẹ́. Ìyẹn náà ṣe hin. Ń tẹ̀wọ́ pẹ̀lú ta ni? Ṣé torí pé mo fẹ́ disgrace ẹ lójú ẹ̀? Ó wá pé obìnrin wá ká mi mọ́ nulẹ̀ yìí ká. O gbóbìnrin abẹ́ mi nù tí bá rí ìsásíkò sí mi nímọ̀ pé o ti ṣe oríṣiríṣi ní lẹ́kì tó bàtà mo ṣọ́ pé ní bẹ́ẹ̀dì mi lẹ́yìn orí bẹ́ẹ̀dì mi nínú ẹ̀sìn máa rí. Ẹni tó wá ṣiṣẹ́ ń bí ládùúgbò ń bí yìí. Táwọn ṣe ní ìsìlẹ̀ jàre iṣẹ́ wo ló wá ṣe iṣẹ́ burúkú wo ló wá ṣe. Kò sí nǹkankan ọ̀rẹ́ mi ni kò sí kíni tó ní mínì ni. Ṣé lè ní mínì pẹ̀lú òṣì tó ṣe tó bómi wọlé kò ní mínì kẹ̀ eléyìí ò ní mínì yàbí kò ní mínì. Kí ló ṣẹlẹ̀ what happened? America. What is the corruption inside the house? Why have you digested the house? Why have you manipulated the house? Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi tá a ti jọ mọ́ra ti pẹ́ Àwẹ̀lé yẹn mi mọ̀ bí a mo sọ̀rọ̀ ẹ̀ fún yín rí. Ó wá ṣiṣẹ́ ládùúgbò báyìí. Bẹ́ẹ̀ni. Tó ṣe báyìí. Mo mọ̀. Ó wá ṣiṣẹ́ ládùúgbò ń bí. A dẹ̀ rí ra bẹ́ẹ̀ mi ṣe nǹkan ní kí wọ́n wo check mail níta bí mo dẹ̀ ṣe rí nìyẹn. A dẹ̀ kí mọ́ra wọn àbí ni mo ń gbé wọlé kí n entertain yẹn o. Ó wọlé. Ó wọlé. Ó ṣe lálejò. Mo ṣe lálejò. That's good. Mo dẹ̀ ń sin lọ. Mo dẹ̀ pàdé ìyàwó mi lọ́nà. Mo dẹ̀ tún introduce wọn síra wọn my baby rẹ o meet my friend o. Yes. Ẹ jọ ṣó ní mí nì. Kò ní mí nì. Lóyè ni pé mo gbóbi wá sínú ilé. Ní ọjọ́ kìíní àná tá a pàdé ex ẹ̀ lọ́nà. Gba ọ̀nà sí bóyá wọn. Fíjẹ́. Mi máa sọ̀rọ̀. Mo tún ní kọ́sítọ́mà kan mo ní ọ̀dà kan jọ kan bí mo ṣe páàkì báyìí tí mo sì lóde ọ̀dọ̀ ẹnìyẹn tó sọ fún mi pé kí n fóun ní 2-3 minutes mo rí ìyàwó mi òun àti ẹ̀ tiẹ̀ wọ́n sinra wọn lọ. Mo jọ jáde. Mo rí wọn wọn sọ fún mi èmi mo fojú ara mi rí báyìí ojú mi rí báyìí kòrókòrò àìsí mo fi rí. Kò ní mínì náà Kò ní mínì. Kò ní mínì. Kò tán síbẹ̀ o tábìlì ìyàwó mi dágbére ọjọ́ tí mò ń sọ yìí o bí ó ti wá síbí ni ó ní òun rí òun lọ sámínà àwọn wá pàdé wá ládùúgbò bí lòun gbé ó wá ní kóun wá mọlé òun kò sọ fún mi o mi ò bínú o tọ́ bá ní kọ́ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí rèé o ó wá ń bínú báyìí sí ṣé ó ní mínì ni Kò ní mínì. ó ní mínì. Ṣé bó ṣe rí náà nìyẹn? títí ex mi tó sọ yìí bó ṣe rí gangan nìyí ò dẹ̀ ní mínì Kò ní mínì. torí mi mú wá sínú ilé Good. mo jáde ń sìn bí mo ṣe ń dé ó sọ mo tún wà ní òtún pè mí kà babe ó ti lálejò kíní kan kí n torí máa báyìí tí bàrí ìsàsìkò nǹkan ó ti ṣe oríṣi mo ṣú àpò ní yàrá ẹ̀ máa ti dọ̀tí ó ti máa ṣe oríṣiríṣi sínú ibẹ̀ mo wá róbìnrin tó bọ̀tà nù létè mi èèyàn gẹ̀ṣin wá ká mi mọ́lé Kò ní mínì. èmi máa ń gẹ̀ṣin lọ káyà ẹ̀ mọ́lé ni. Níṣù nígbà tí wọ́n ń dì mọ́ ẹ̀sì títì ẹ̀ tí ìyẹn ní mínì ni ìyẹn náà ní mínì sọ̀rọ̀ àwọn obìnrin Ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ wọn ìtí wọn bá lè gbà wọ́n máa fi lọ́yàn. Ẹ ní gbé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ. Àmì ọjẹ́. Àgbàyà ni. Ṣébi. Bàbá yà àgbàyà ni. Kì í sọ ọdún ìmọ̀ ìṣẹ̀ṣẹ̀ ti ṣe àgbàyà ni. Èèyàn burúkú ni àgbàyà dẹ̀ ní kọ́kọ́ náà. Bàbá l'Amẹ́ríkà. Òwò ọlọ́fàdé dàbí ti dà. Kò sí obìnrin tó dáa.
dáàdì mi ló mọ sọ pé adé tó fi kàyà àwọn pé kò sóbìnrin tó dáa torí pé mọ̀ ní gògógó sọ tá bá ṣe tún sọ pẹ́ wọ́n máa ro pẹ́ tá bá tún sọ pẹ́ ìtẹ́ nígbà ẹ máa fi lọ́yàn ẹ̀yin mi nílé ladies and gentlemen ẹ̀yin ọkùnrin tẹ́ máa sóríire àtẹ̀yin obìnrin tó jẹ́ pé tọba gbẹ̀lẹ́gbẹ̀ máa fọ́ nígbàjú máa fọ́ nígbàjú try me wọ́n ẹ jọ ẹ lọ sí comment section ẹ lọ bá wa wò ó wò lóòótọ́ só ní mí ní àbí òní mí ní ẹ ní tẹ́ ẹ ní lè gbà ẹ dẹ̀ máa fi lọ àwọn ọkùnrin sódà bẹ́ẹ̀ ni ẹ máa fi ẹ̀gún wọn nífẹ̀ẹ́ gbogbo rẹ kọ̀ wọ́n bó ṣe máa rí ọba ní kò ní mí ní ṣe lè rí bẹ́ẹ̀ dàbẹ́ lè rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ni kò kọjá nù lé. sọ́tẹ́ sọ́ ní mí ní ni kò ní mí ní lọ́ọ́ wúlò kọ́ lọ dáná fún wọ́n lé kọ́ lọ dáná fún ìwọ náà wẹ̀kẹ́ parí kínní. àgbàdo tó lórílẹ̀ ẹ̀wẹ̀ ṣe gan ni. ẹ̀yin obìnrin Ọlọ́run ló máa gbà yín o Ọlọ́run ló máa gbẹ̀yìn obìnrin Ọlọ́run sì ló máa gbà wá lọ́wọ́ yín.